أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Mo kí gbogbo ojú tí ń wò mí káàkiri gbogbo àgbáńlá ayé. Gbogbo ẹni tí ń bá ti ń wọlé sórí program mi yìí, gẹ́gẹ́ bí ìṣe wa, mo fẹ́ kẹ́ ẹ máa bá mi share rẹ̀. Kẹ́ ẹ sì máa bá mi tẹ love and like. Kẹ́ ẹ sì máa comment kí n lè máa mọ bí nǹkan ṣe ń lọ. Ìyá Ibrahim, ní kọ́ ọmọ kan máa ń gbé báàgì mi wá lórí bẹ́ẹ̀dì. Tí a bá ti ń wọlé, ẹ dákun ẹ máa bá mi tẹ love and like, kẹ́ ẹ dẹ̀ máa bá mi share program yìí. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run mo bẹ̀ yín ni, ẹ máa bá mi tẹ love and like, ẹ sì bá mi share program yìí. Ẹ dákun, kí ni Mudir Markaz tún ṣe fún Insaka? Òun ni mo fi ṣe title program mi yìí. Òun ni mo fi ṣe title rẹ̀. Kí ni Mudir Markaz tún ṣe fún Insaka? Pẹ̀lú ògo Ọlọ́run, oya, come here, come this way. Ẹ má bínú ẹ dákun. Kí ni Mudir Markaz, kí ni wọ́n tún ṣe fún Insaka? Kí tó jẹ́ kí n sọ ọ̀rọ̀ yìí, ó ní wípé a rí wípé ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ ní ẹnu ọjọ́ mẹ́ta yìí tí pòfẹ́sọ̀ kan láti ìlú Ìwó tí wọ́n wá sí prógráàmù nílọrin. Prógráàmù tí wọ́n wá òun, ọ̀tọ̀ ní nǹkan tí wọ́n ní kán wá ṣe, ọ̀tọ̀ ní tí wọ́n ń ṣe. Mo sì wá fọba tó dá mi búra, èmi ò fẹ́ dá sí ọ̀rọ̀ yẹn, mi ì fẹ́ dá sí i. Wo bí pòfẹ́sọ̀ ṣe sọ̀rọ̀ yẹn, mo wo fídíò náà, ó sì jẹ́ bànújẹ́ ọkàn fún mi wípé odidi pòfẹ́sọ̀ ṣe sọrú ọ̀rọ̀ yìí. Wàláhì mo mọ̀ kí n sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ náà látijọ́ òní, ṣùgbọ́n torí ìdí kan àti kejì, wàláhì mo mọ̀ sọ̀rọ̀. Anna fi Ridwan wa alaikum salam. Ẹ dákun ẹ máa bá mi kọ́mẹ́ǹtì dáadáa, ẹ dẹ̀ bá mi tẹ love and like. Àbí ẹ gbọ́hùn mi ni? Ẹ dákun ẹ jẹ́ ká máa mọ̀. Kọ́mẹ́ǹtì yín ó máa ń ní àǹfààní tó máa ń ṣe fún wa. Ó ń sọ̀rọ̀. Masha Allah. Ìfẹ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ọ̀hún látijọ́ tí pòfẹ́sọ̀ ti sọ ọ̀rọ̀ tí wọ́n sọ. Torí ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn, ọ̀rọ̀ tó lè dá wàhálà lẹ̀ ní, tèmi sì ti mọ̀ wípé wàhálà ó ṣẹlẹ̀. Ọ̀rọ̀ náà sì gbé mi náà rù, ó gbé Ogo Ilorin rù, ṣùgbọ́n nítorí ìdí kan àti kejì kò jẹ́ ká sọ̀rọ̀ lórí ẹ̀. Ṣùgbọ́n Insaka ló padà wá mú mi jáde lórí ọ̀rọ̀ yìí. Nítorí àwọn ọ̀rọ̀ kan tó ti ń lọ lábẹ́lẹ̀ tẹ́lẹ̀ lórí ọ̀rọ̀ Insaka. So àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa pè wá, wọ́n á ní ẹ bá bàbá Bariga sọ̀rọ̀, kí ni wọ́n fẹ́ gbà lórí ọ̀rọ̀ Insaka yìí tí wọn ò júlẹ̀ yányán, síbí kò sọ kankan mọ́. Bàbá Bariga ní wàláhì yóò sọ̀rọ̀. Wọ́n ní ẹ ti mọ̀ búra, wọ́n ní àwọn stọ́dì ẹ̀ nìyí dáadáa ni. Wọ́n nítorí ọ̀nà jẹ́ rẹ̀ ti so mọ́ bí kó bú àgbàlagbà, ọ̀nà jẹ́ rẹ̀ ti so mọ́ bẹ́ẹ̀. So gbogbo ohun tá a fi rí tó dákẹ́ yẹn, owó sì wà lọ́wọ́ ẹ̀ ni. Tó bá di pé kò sí change lọ rẹ̀, tí nǹkan bá fẹ́ rí fún díẹ̀, wọ́n ní wàláhì yóò sọ̀rọ̀. Bàbá Bariga gan nígbà míì gan wọ́n á sì sọ̀rọ̀, wọ́n kàn sọ̀rọ̀ bí àwọn àgbàlagbà tàná. Wàláhì bí bàbá Bariga bá sọ kíní kan tẹ́ bá hágì rẹ̀, tó bá yá báyìí yóò padà jèrè ọ̀rọ̀ lára yín pé ṣé mo sọ fún yín àbí mi sọ fún yín. Kíní yẹn ló tún ti fẹ́ ṣẹlẹ̀ báyìí.
Professor wá sí Ìlọrin, wọ́n sì wá bú Mudir Markaz lórí ọ̀rọ̀ tí ò tiẹ̀ kan Mudir rárá, tí ò kàn wọ́n rárá. Wọ́n sì wá bú Mudir Markaz nílọrin. Wọ́n sì lọ bẹ́ẹ̀, ẹnìkankan ò sí àtáàkì wọn lọrin, ẹnìkankan ò sì fún wọn lésì nílọrin. Ókè, Mudir sì lọ àwọn ọmọ kéwú tí wọ́n pọ̀. Ta ni wọ́n bú àáfàá rẹ̀ tínú rẹ̀ ó dùn? Ta lẹni náà tí wọ́n bú àáfàá rẹ̀ tínú rẹ̀ ó dùn? Irú tí Professor ṣe yẹn, èmi ti mọ̀ pé wọ́n gba change rẹ̀. Nínú ìdí tí ò jẹ́ kémi ò wulẹ̀ sọ̀rọ̀ mọ́, èyàn ń bẹ ń bẹ. Kí ló jẹ́ lẹ́tọ̀ọ́ àti sọ̀rọ̀ tẹ́lẹ̀ ni wípé àwọn bàbá yìí gbogbo ní tí wọ́n ń pè ní ilé àfáà nílọrin, ilé bàbá wa Sheikh Alimi, ilé bàbá wa Sheikh Kamaluddin al-Adabi rahimahullah, ilé bàbá wa Sheikh Adam Abdullahi al-Ilory, ilé bàbá wa Yusufu Lágbàjì, bàbá wa ní Sóró, ilé àfáà àgbà ń Sakama, ilé àfáà àgbà ní Kòkóró, ilé bàbá Bígọ́rẹ̀, ilé bàbá wa Sheikh Salati, ilé àwọn àgbàlagbà ní Gbódòfù, àti gbogbo ilé àwọn ẹni Ọlọ́run tá à lè kárúkọ wọn tán. ń bẹ nínú àjẹ́ndà wa wípé à ń rí àwọn kan tí wọ́n ní pílánì lérí pé àwọn fẹ́ demolish àwọn ilé tá à ń wí pẹ̀lú ẹnu wọn. àwa wòran, a dúró nù pé a ní wòran kí wọ́n ba ilé àwọn àgbàlagbà yìí jẹ́, lógo Ìlọrin fi dìde. Ṣùgbọ́n ńgbà tó yá, tá a rí wípé ní ẹni tó dá àgbákò yìí kalẹ̀ Ese Saka yìí náà ni ló dálẹ̀, òun náà la kọjú ìjà sí kó tó di pé táwọn ẹlẹ́sìn míì wọ̀, tá a fi mú ẹlẹ́sìn míì yẹn wá lọrin, tá a fi kọ́kọ́ fi tiẹ̀ lẹ́nà pé ká fi ṣe egbò lé ọmọ ìyá Islam nígbà náà, tẹ́ ẹ̀ bá gbàgbé. La fi ń tákù ti ẹlẹ́sìn míì wípé ẹja kọ́kọ́ yanjú ẹ̀sìn àwọn ọ̀tá Islam náà, ká wá padà sí àárín ara wa. Kódà ká tó parí ti ọ̀tá Islam yẹn, inú wa ti ń rọ̀ fún tẹlẹ́yìn pé ó yẹ ká lè jẹ́ kan. Ṣùgbọ́n nígbà tí ọ̀nà jẹ́ nìyí ti so mọ́ social media ti so mọ́ ẹ̀jẹ̀ rẹ̀, ó sì tún continue la fi kọjú sóhun náà. Láwọn kan fi ń sọ wípé àwọn tí wọ́n ẹ̀yin tẹ́ ń pè wá tẹ́ sọ pé mùsùlùmí ni ẹ rí wí, ìròrí yín sì dáa, ṣùgbọ́n ẹ wò ìdàkejì rẹ̀. Ìdàkejì yẹn làwa ń rí, ojú báyìí lẹ́yìn ń wò, ẹ wo ẹ̀yìn, ẹ wo ẹ̀yìn. Ẹ̀yìn tẹ́ ẹ wò yẹn làwa ń rí, la fi dúró pé ọ̀rọ̀ ọmọ ìyá kankan lélẹ́yìí, ẹ jẹ́ ká kọ́ ẹni yìí bí wọ́n ṣe ń gbé ayé. La fi múra kankan níjọ́ náà. Àwọn ìdí yẹn ní tẹ́sẹ̀ hàn sí yìí. A wá bẹ̀rẹ̀ sí ní hàn sí láti máa bá ẹni yìí fà á wípé á gba gbogbo aburú yìí lọ́wọ́ rẹ̀. Ẹni yìí ò mọ̀mọ̀ gbọ́. Kàkà tí ó fi gbọ́, ó kó mọ́ra láwọn ara wa ni. Ìfẹ́ lọ bẹ̀ yẹn púpọ̀ much, kó má bàa tún di ìtasí. Àmọ́ ìtasí kankan tó bà mí lẹ́rù báyìí ò sí. Torí pé èyí ní parọ́ mọ́ èèyàn, bó bá ta sí mi, ń fún ọ ní confam. Èyí tí mo fún ní confam ẹ̀ níjọ́ òní, ọ̀rọ̀ pọ̀lẹ̀ gan, mẹ́ni ọ̀rọ̀ wà lẹ̀. Wàláì, mẹ́ni ọ̀rọ̀ ó wà lẹ̀. Ṣùgbọ́n láti má fi dá láṣejù lọ́dọ̀ àwọn tó ń já àwọn olólùfẹ́ wa náà ní fi rárá ń dẹ̀, àmọ́ mo fẹ́ sùn kàkiri káwọn náà lè rí. So nídìí eléyìí, àwọn nǹkan yẹn tó fi wá mọ́ àwọn yẹn mọ́ra, tó wá di pé wọ́n wá lo politics, wọ́n wá lọ́ wa mọ́ ilé bàbá wa Lájí Àgbà látara wípé wọ́n fi kọ́ wa lọ́rùn wípé Markaz ni à ń jà fún, pé Ogo Ilorin o, Markaz ni wọ́n ń jà fún, wọ́n fẹ́ dájú ìjà kọ ilé Lájí Àgbà ni. Ṣùgbọ́n gbogbo èèyàn kọ́ ló ní làákàyè bákan náà. Àwọn onílàákàyè tọ́lọ̀ ń bò ní làákàyè tó péye mọ̀ wípé bó ló ti jọra wọn. Àwọn tọ́lọ́run ò bùn púpọ̀, ó padà hàn sí wọn wípé, ó hàn sáwọn wípé bẹ́ẹ̀ ni ó ṣe lè jẹ́ pé Mudir Markaz nìkan ni wọ́n mọ̀ sọ pé lágbájá bú Mudiru, Àkàṣègbè bú Mudiru. Àwọn ò ronú wípé nìkan ronú wípé ǹjẹ́ àwọn tá à ń bá jà yìí ṣé wọ́n bú bàbá wa Lájí Àgbà? Àbí wọ́n bú bàbá wa Khalifa Adabiya? Tá a fi jáde sí wọn. N ò ronú bẹ́ẹ̀.
kàkà bẹ́ẹ̀ wọ́n wá ń lọ́ wa mọ́ ọ̀kan lọ́mọ Alhaji Zakiru ọ̀kan lọ́mọ wọ́n wá ń lọ́ wa mọ́ wípé ibi ọ̀kan lọ́mọ náà bú àwọn kan nínú ìlú yìí. Àwọn tí lọ́kàn lọ́mọ bú yìí ṣe bí ọ̀kan lọ́mọ ń bí ìjà àwọn bàbá wa lérí wọn náà ní pé ẹ̀yìn àwọn yẹn bàbá làwọn tí Isaka ń bú. Ọ̀kan lọ́mọ ń bú àwọn bọ̀dá wípé kí ló dé tẹ̀ ń bá ẹni tí ń bú àwọn bàbá yín ṣe wọ́n wá ń lọ́ra. Ẹ dákun ẹ wo ìròrí àwọn tí Ọlọ́run ò bùn ní ọpọlọ rárá. Èèyàn Isaka ń bú àwọn bàbá wa àwa ń bá a jà. Àwọn bírọ́dà wa tí wọ́n bá Isaka ṣe ọ̀kan lọ́mọ wa ń bú àwọn bírọ́dà wa òun wípé ní só yẹ kẹ́ ẹ sọ́pọ́ọ̀tì Isaka òun bú wọn wípé só yẹ kẹ́ ẹ sọ́pọ́ọ̀tì ẹni tí ń bú àwọn bàbá yín. Ẹ̀yin wá ń bá wa jà pé àṣẹ bá ọ̀kan lọ́mọ jà ṣe báwọn tí ń bú náà ṣebí Ìlọrin làwọn náà. Ẹ wo ìròrí wọ́n dẹ̀ mọ̀ àbòsí ni. Wàláì wọ́n mọ̀ ń ṣe àbòsí yẹn ni láti fi da iṣẹ́ àti wàhálà tó Ogo Ilorin ṣe nù torí kí ẹni tí à ń dájú kọ kó lè jẹ lọ. Àmọ́ àwa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lónìí. Kí lọpẹ́ tí mo dú òun ni wípé gbogbo tí ń jẹ́ àdàbíyà nílọrin Ogo Ilorin wá fọwọ́ lẹ́rán báyìí àwa dàbí ẹni tí ò exist mọ́. Ló mú kan nu wọn máa sọ wípé ní ẹgbẹ́ tí ò exist mọ́ ló mú máa sọ bẹ́ẹ̀ ń jóni tí ń pe Ogo Ilorin ní ẹgbẹ́ àrágbérí wípé ẹgbẹ́ àrágbérí kò exist mọ́ tí ń sọ níjọ́ náà nítorí pé a fọwọ́ lẹ́rán àṣìṣe wa síta mọ́ àkànṣiṣẹ́ wa undergroundly wípé eléyìí yóò kó eré ibú bá wa torí pé ilé àwọn àgbàlagbà tán fẹ́ kí ló dé tó wẹ̀wù go back Mistura go back go and wear something. Ẹ má bínú jàre. Tí ń sọ ọjọ́ náà wípé ẹgbẹ́ àrágbérí wípé wọn ò exist mọ́ ó mọ tó sọ. Wọ́n ti fi ilé Alhaji àgbà bàbá Sheikh Kamaludeen Aladabi wọ́n ti fi dá wa lákẹ́ ká lè mọ́ sọ̀rọ̀ mọ́. Àwa dákẹ́ àwa ń wòran. Àṣẹ nínú dídákẹ́ wa ń lọ́lọ́run ó ti tú àṣírí wọn tó ti fi wọ́n hàn ayé wípé aláburú ni títí tọ́lọ́run fi wá fi wọ́n hàn. Àwọn Yorùbá máa sọ̀rọ̀ kan wá ní àsìkò àti ṣú bá tó fùrọ̀ ó là. Ọlọ́run wá mú fùrọ̀ wá là fúnra rẹ̀. A ṣẹ̀ṣẹ̀ wá rí bí farahàn ayé wípé àbálẹ̀ ẹnìkankan jà o àbẹ́ ẹnìkankan fa wàhálà o àṣìṣẹ́ fẹ́nìkan gbogbo àwọn bàbá yìí náà ní tiwa o. Ọlọ́run wá fi hàn ayé. Ṣé wá rí àsìkò tọ́lọ́run fi hàn ayé sí làwọn àgbo Isaka tó ní nílọrin ló wá kàn wá gbẹ́ẹ̀ àsokọ lẹ́tà síyà ni ó kàn wá gbẹ́ẹ̀ a kàn fún ní gbẹ̀gbẹ̀gbẹ̀ kí wọ́n lè mọ̀ wípé kò bérédé kí wọ́n lè mọ̀ wípé kò bá erédé. Ọlọ́run kó ṣàlékún kẹ́ àti gẹ̀ fún bàbá wa Sheikh Kamaludeen Aladabi. Ẹnìkan nínú wa tí ó mú ilé náà lọ́tà kò sí àfi ẹni tó bá ya ọmọ àlè nínú Ogo Ilorin ní òmùlẹ̀ bàbá Sheikh Kamaludeen lọ́tà. Kò sẹ́ni tí bàbá náà ò nípa lórí rẹ̀ nínú gbogbo wa. Àwọn tí wọ́n bí àwa pẹ̀lú bàbá Sheikh Kamaludeen Aladabi alájọṣe púpọ̀ ni wọ́n. Bàbá tó bí bàbá tèmi pẹ̀lú Sheikh Kamaludeen ṣẹ̀ríkù ni wọ́n nínú ìlú. Ikú yá àwọn ju Sheikh Kamaludeen lọ ni. Alájọṣe ni wọ́n jọ ṣiṣẹ́ fún ìlú Ìlọrin, wọ́n jọ ṣiṣẹ́ fún Ìlọrin, wọ́n jọ gbé iléeṣẹ́ Alimi lórí, wọ́n jọ protect ilé àfá àgbà iléeṣẹ́ Alimi láwọn ọ̀nà tó pọ̀. Ó lé kọmití tí wọ́n jọ wà kí bàbá àgbà Sheikh Abubakar Garuba ní Sakama kí wọ́n tó lọ. Kí bàbá tó bí èmi gangan tó wá gbaṣẹ́ fún wọn. Bàbá tó bí mi tó wá bá Sheikh Kamaludeen ṣiṣẹ́ lórí gbogbo kọmitì tí lè mọ̀ ká torí mi fẹ́ kí fídíò yìí ogun. Wọ́n tún jọ ṣiṣẹ́ papọ̀. Àwọn wà lọ́mọ lábẹ́ Sheikh Kamal ṣùgbọ́n ọmọ òdenu kọmitì àbí iṣẹ́ ìlú wọ́n jọ ń ṣiṣẹ́ papọ̀. Ṣẹ́gẹ́tì
so irú wọn yẹn kọ́ ni irú wa yóò wá ní a fẹ́ lo opportunity pé àwa lógo Ìlọrin máa fi tàkù wọn bàbá ń gbàdígà náà sọ tí wọn ọ̀nà tó fi kàn wọ́n eríkálùkù náà gbogbo àwọn babalágòrò babalágbójì àfáàwà Zainul Abidin náà gbogbo wọn báwọn ṣé Lukman Sàdálà Ìkókóró àti gbogbo wọn bẹ́ẹ̀ àfáà ilé horo gbogbo wọn bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ àfáàwà aláàyá ó níwèé tí gbogbo wọn fi kan àwọn bàbá yìí kí ló wàá mú wa sọ wípé ilé àwọn bàbá yẹn la fẹ́ dájú ìjà kọ́ la fẹ́ takú ọlọ́run ò ní járe walilahi alhamd ó ti wá padà hàn sáyé wípé àwọn ọmọ yìí ò bálé Aláàjì Àgbàjà o àsìkò ní ìkángbérí wánu wọn tí mo fún ní gbẹ̀gbẹ̀gbẹ̀ tẹwárí Ìsáká gangan fúnra rẹ̀ ọlọ́run fẹ́ àkọ́kọ́ ìyá rẹ̀ ní táìmù tá a wà yìí gbogbo ẹ̀yin tẹ́ ń pè wá ẹ mọ̀ sọ pé ẹ ṣe dá o ẹ̀yin Ìlọrin ẹ̀yin Ògo Ìlọrin ẹ dalẹ̀ wa tẹ́ ẹ mọ̀ sọ bẹ́ẹ̀ wípé ẹ̀yin Ògo Ìlọrin ẹ dalẹ̀ wa tẹ́ ẹ mọ̀ wí dalẹ̀ yín ẹ rí i pé tẹ́ ẹ bá ti pè mí especially ẹ̀yin tẹ́ wà ní diaspora tẹ́ ẹ bá pè mí wípé ẹ sì wá ju kéèsì yìí lẹ̀ especially nígbà tẹ́ ẹ gbọ́ pa lọ hajj mo máa ń sọ fún yín pé àjú kéèsì lẹ̀ èyí tó ń gbé wa lọ gan à ń lọ kóòtù ẹ̀ẹ̀kan tá a míìsì ẹ̀ rí ó ní reason tá a fi míìsì ẹ̀ a dẹ̀ explain fún ilé ẹjọ́ pé n tí ò já ríbi wá nì ìdíwọ́ tó ṣẹlẹ̀ ní ilé ẹjọ́ wọ́n dẹ̀ accept bẹ́ẹ̀ fún wa òun ò wá rí èyí tó ń gbé wa lọ ní kóòtù èyí tá a wá gbé òun náà lọ òun kò wá yọjú rí ni wọ́n fi issue bench warrant bíi 5-6 lé lórí ìsìn bẹ́ẹ̀ sí kò sí kankan tá a cancel èmi fún Ọlọ́run fi yín lọ́kàn balẹ̀ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pé no retreat no surrender torí wípé táìmù tá a ní kó ṣe tí ó yẹ kó ṣe kò ṣe ó dúó nídùú orí kunkun ni ìfọ̀kànbalẹ̀ àgbà Yorùbá best love ẹ ṣeun ẹ kú àtẹ̀lé wa ó dúó nídùú wípé òun ò ní ṣe ń tá a ní kóun ó ṣe níjọ́ náà ìdúró tó dúó nìyẹn ṣerú ẹni bẹ́ẹ̀ láwọn aṣọ pé a fi ilẹ̀ àgbàlagbà tó dá sí ọ̀rọ̀ nì nígbà náà ìgbà tá a rí i pé a ti fẹ́ da láṣejù lọ́dọ̀ bàbá yẹn tá a rí i pé a fẹ́ di àwa dọmọkọ́mọ làwọn náà fi wá káwọ́ gbéra pé òkè pé àwọn ò rí control tó bá rí control tó bá ṣe tó yẹ kó ṣe tó ṣe normal nígbà náà tó bá ṣe wípé tọ̀ walilahi alhamd àṣà ni mo jà lọ mùsùlùmí àti mùsùlùmí ò sáàbọ̀dọ̀ mọ́ wá ṣọ̀tá lọ gbére àti wípé kí làwọn fẹ́ gbà nínú kéèyàn tà tọrọ àti ọwọ́ tiwa kéèyàn tà tibẹ̀ sórí ibú Mustapha bun Yunus Nurul Ilm kí ni àwa fẹ́ gbà nínú kéèyàn ti ọ̀dọ̀ wa ṣe rí ibú tí èyí bá ṣe pé àrísá sí pé ẹni yìí ní mission kan ṣe ó fẹ́ dismantle ilé àwọn àgbàlagbà kan kí ni ó mú wa máa sọ wípé a mọ àwọn pọ̀ṣù rẹ̀ lọ́dún 2-3 kí la fẹ́ gbà ń bẹ̀ ṣẹgẹ́t kò sí tí ń jẹ́ wípé wọ́n yọ kéèsì rẹ̀ o kéèsì ń bẹ ńlẹ̀ o kódà àsìkò tá a tún rò pé ó fẹ́ rọ̀ sẹ́rí tá a bá ti ń rò pé kíní ẹ̀ fẹ́ rọ̀ báyìí ẹ rí i pé kò sọ̀rọ̀ látijọ́ òní àtẹ̀yàn náà ò bá jẹ́ mọ́ kàràǹbà ní ìyẹn gbọ́dọ̀ mọ inú tiwa náà gbọ́dọ̀ mọ tutù náà wípé ẹni yìí ó dà pé ó ti kọ́ ẹ̀kọ́ tá a fẹ́ kó kọ́ tí ẹ bá ti pé a bá jẹ́ kàràǹbà ní ó tún wá sáré fò jáde pòfẹ́sọ̀ wá látòjijì wá nílùú Ìlọrin ló pè wọ́n o Ìlọrin ló pè wọ́n sí program tí wọ́n pè yín sí kò jọ mọ́ tẹ́lẹ̀ mọ́ sọ̀rọ̀ èébú ń bẹ̀ rárá ẹni láti lọ́mọ bú Mudir Markaz ń bẹ̀ sáwọn ọmọ kéwù Mudir God ẹ jẹ́ ká fi rora wa wò ẹ bẹ̀rù Ọlọ́run inú mi tẹ̀ wá dùn pé wàláì gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá ó dà pé ẹ rí sí ìsọ̀rọ̀ tí mo sọ àwọn kọ́mẹ̀tì gidi mò ń rí wàláì ẹ dákun
kéèyàn wọ́n wá invite wánú ìlú ẹ sì ń lọ ń bú ọ̀kan lára àwọn àgbàlagbà ìlú yẹn nínú ìlú wọn. Ṣé Mudir Markaz ń bú yín ni? Ẹ wá sọ bàbá yẹn di ẹni tí kálukú náà sáfẹ́ tap lára rẹ̀. Ẹni bá fẹ́ soríire yóò yìn yóò ti bẹ̀ soríire. Ẹni bá fẹ́ hàn tó ń sàn wá bọ́n ó ṣe trend náà yóò bú láti bẹ̀ hàn. Kí ló dé? Kí ni bàbá yẹn ṣe fún yín? Ẹ wá gbọ́ o. Ìwọ́n declare fún gbogbo ayé lónìí. Wàláì súnmọ́bí láì àrín ẹni tó bá bú Mudir Markaz báyìí tọ́lọ̀ ti ní kó hàn yìí ẹ̀yin tẹ́ máa ń gé fídíò ẹ bá ń gé àárín yìí. Ẹ wá gbọ́ o, mo fi alukurani búra gbogbo ẹni tó bá bú Mudir Markaz léyìí tí Ọlọ́run ti ní kó hàn yìí wípé kìí ṣe wípé Ògo Ìlọrin ṣiṣẹ́ fẹ́ nìkan. Tí Mudir Markaz sì wà nínú àwọn bàbá tá a sọ wípé a fẹ́ protect. Wàláì tó bá bú Mudir Markaz á jáde fún ọ padà. Á jáde fún ọ padà. Gbogbo ohun tó bá wù kẹ́ ẹ wí, gbogbo campaign tó bá yẹ kẹ́ ẹ ṣe, tó tiẹ̀ wọ́n bá bí yín dá, ẹ tún bú wọn. Tó bá bí yín dá, ẹ tún bú wọn. Lóòdì wọn ìgbà tí wọ́n ti wà nínú àwọn bàbá tá a láà fẹ́ protect. Ìwọ bàbá ń ṣe hádìlù bá ṣe hádìlù bú Sheikh Sakama wo kò wá rí second side wa. Kí ni tí wọ́n ṣe fún yín gan-an téèyàn bá sọ̀rọ̀ ẹ̀sìn? Ṣé bí ìmọ̀ ni Mudir Markaz ń lò? Wọ́n dẹ̀ ń fún yín ní pé inú tírà làwọn ti ka táwọn ń ka. Kí ló dé tó jẹ́ pé ẹ̀yin ò lè mú ẹ̀rí wá kẹ́ ẹ fi debunk ọ̀rọ̀ tí wọ́n bá sọ láti inú tírà tẹ́yìn náà ka tó jẹ́ pé èébú ní òwà kan. Tó fi jẹ́ pé èébú ní ó kàn. Kí ni tí wọ́n ṣe fún èmi ní ṣe yín? Yàtọ̀ bàbá mẹ́mọ́fà Ọlọ́run járí wọn pé báyìí mẹ́mọ́fà ni èmi láì ṣe yín. Èyí wá ń fi àsìkò yìí sọ fún ibi tẹ́ ti wá mọ̀ wípé ń sáká yìí òkè kí ló kàn án nínú ọ̀rọ̀ tó fi jẹ́ wípé ńgbà tí odidi professor wà lọ́rin wọ́n wá ń bú Mudir Markaz nínú ìlú tí wọ́n ti bí Mudiru ìlú tí wọ́n ti bí bàbá wọn. Ẹ gbọ́ ìlú yẹn kí ẹ wá nu rẹ̀ kó wá bú yẹn níbẹ̀ láì ṣe pé nìyẹn kọ́kọ́ bú ọ káwọn ọmọ kéwù rẹ̀ wá jáde kí wọ́n wá máa fèsì padà. Kí wọ́n wá nítorí pé wọ́n fèsì wọ́n bí ìjà fún àwọn ìwọ jáde sí Mudir Markaz padà tí wọ́n bá bí ọ̀dà jáde. Wàláì jáde. Ó mọ̀ wípé táìmù tàwa yìí kódà kí wọ́n kọ́ amátàkì sínú ilé rẹ̀ wàláì súnmọ́bí láì làásìm Ọlọ́run ó mú ọ. Kí wọ́n kọ́ amátàkì káwọn ọlọ́pàá ó kọ́ atomic bomb sínú ilé rẹ̀ wàláì Ọlọ́run ó mú ọ. Wàláì àmín ya Allah Tajudeen Balógun. Wàláì kí wọ́n kọ́ amátàkì sínú ilé rẹ̀ wàláì Ọlọ́run ó mú ọ. Kò sí kéèsì lẹ́yọ̀ kankan tá a jùlẹ̀ àní jùlẹ̀ èyí tí wọ́n náà gbé wa lọ mọ́ jùlẹ̀ kájọ mọ́ lọ́ba àwọn. Ó làwọn bá fẹ́ gbé bí kéèsì bá ṣe gbé kó Nàìjíríà gbé lọ kọ́ńtírì mi wàláì owó fúláìtì Ọlọ́run ó mọ̀ ṣe tá a mọ̀ fi lọ. Gbé kéèsì wa gbé lọ kọ́ńtírì mi wàláì ó mọ̀ wípé Ọlọ́run kí àwọn ọmọ Ìlọrin. Àwọn tí ó sọ wípé ẹ̀sùn ń bẹ̀ ó yá tíkẹ́ẹ̀tì ní ẹmọ bàbá Bariga gan tẹ̀ tó tán ni. Gbogbo owó tó ná tí bàbá Bariga ná Ọlọ́run ò ní jó ná ànádànù lágbára Ọlọ́run owó yẹn ó yọ ni. Kí ni àwọn bàbá yìí ṣe fún ọ? Tó bá jẹ́ wípé jálàbí náà ló bá lò ń jà fún àkọ́kọ́ náà kí ló fẹ́ fi kílèmù ìmọ̀ wo ló mọ̀ tó fi tako jálàbí pé jálàbí ò dáa. Gbogbo nǹkan láyé yìí tí ń jẹ́ Islamic practice tá à ń practice nínú Islam gbogbo ẹ̀ ló dáa inú dídá náà láti ti mọ ẹ̀rá ìdá sáàrí sàlàfíà tí ò dáa. Bẹ́ẹ̀ tí ní sálàfíù náà ni ẹ̀yin rò pé ó mú yín wà àlìjánnà tó
ebi jàmọ́ ẹ bára ebi kan lára yín ló fún ọmọ lóyún ní Táíwò Sàlẹ̀ nílọrin bíbà yìí tí wọ́n kó wá bá wa àwa tá a yanjú ẹ̀ ní ẹ́ àwa tá a yanjú ẹ̀ ní ṣé ó possible ká kó àlùsúnà 1000 jọ ká má rí ẹni tí ń fi àlùsúnà bojú nínú wọn tí ó mọ̀ ṣàbúrú ṣó possible ká kó àwọn àlùsùfíyà jáde ká kó 1000 jọ ká má èrò lórí ibú kan nínú wọn bó la ṣe kó oníjàlábí 1000 jọ tá à ní ro lórí ibú níbẹ̀ gbogbo nǹkan tọ́lọ́run bá kó jọ téríire ń bẹ tó jẹ́ olóríire ro lórí burúkú ń bẹ náà kí ló dé tó wá jẹ́ pé nítorí àwọn tí wọ́n ṣàbúrú nínú jàlábí yẹn lẹ́yìn wá fi ń ṣẹ́ ìpele gbogbo àwọn tí wọ́n ṣe jàlábí sáàárí oníjàlábí tó gbé nǹkan ìwòsàn fún yẹn ní tọ́lọ́run sì ti bẹ̀ lá tọ́lọ́run jẹ́mi rẹ̀ ó bọ́ sáàárí ni tó bá jẹ́ pé jàlábí òun náà ló wá sọ pé kò dáa ká wá àgírí pẹ̀lú rẹ̀ kí gbogbo àjọ àgírí wípé kò dáa sóyé ṣé bàbá ọba Ìlọrin ṣe jàlábí ẹ mọ̀ wípé ẹni yìí ní mission kan ẹ̀yin tẹ́ ń sọpọ́tì rẹ̀ bẹ̀rù Ọlọ́run o wàláì èèyàn lè ti àtàrà ẹni yìí pé èèyàn takò wípé tó ń ṣe yóò dáa kéèyàn rí àlìjánnà ìyẹn lè ti bí supporting rẹ̀ wàláì ìyẹn lè ti bẹ̀ mú iná èyí tó bá wù ọ́ mú lára rẹ̀ èyí tó bá wù ẹ́ kálukú kó mú lára Ìsáká yìí ṣé bàbá ọba Ìlọrin ṣe jálàbí ẹ dákun ṣé bàbá wa ìmámù àgbà nílọrin ṣé wọ́n ń ṣe jálàbí ẹbí yìí béèrè lọ́wọ́ ẹni yìí ni kó jáde kó sọ ṣé bàbá ìmámù àgbà ń ṣe jálàbí àbàbá yìí ò kí ń jòkó pé kéèyàn máa wádùn àwọn kí wọ́n máa wá gùn nǹkan fún wọ́n ṣe kíní fún un lẹ́yìn kó dọ́dọ̀ wọn kí wọ́n ṣàdúrà fún ẹ kí wọ́n ṣàdúrà fún ẹ tí wọ́n bá ṣàdúrà fún ọ Ọlọ́run ó sì gbà á. láwọn bàbá yìí kí ló ń dráàgì wọn wọnú jálàbí sí ṣé ìmámù àgbà lọrin tí wọ́n ń ṣe jálàbí ni ṣé Alhaji Muideen Bello nìbàdàn tí bàbá náà ń ṣe jálàbí pẹ̀lú tá à ń gbọ́ lẹ́nu bàbá òní tí máa ń ṣe níwàásí gbogbo ẹni tó bá kún ọkùnrin yìí lérí ọ̀rọ̀ yìí tí ó tètè yí padà tí ò ronú sọ̀rọ̀ tá à ń sọ yìí kò sírọ́ nínú tá à ń sọ ìyàwó ìparọ́ mọ́ yẹn o tí ó tètè yí padà wàláhì ẹ̀jọ̀ lọ yẹn papọ̀ ni àmọ́ Ọlọ́run mọ ibi tó tọ́ sí ibi tó bá tọ́ sí náà lọ́lọ́run ó jẹ́ bá a wọ̀. kí ló dé sọ́ọ̀ nìkan ni alùsùnà ni ibà máa àwọn tó ń jọ múra kankan níbẹ̀rẹ̀ tó já sí pé wọ́n ródòdó wọ́n sì sẹ́ńpẹ́ nígbà tí wọ́n ráwọn ẹ̀rí èyí tó yẹ kán gbà nínú ẹ̀rí wọ́n gbà èyí tó ò dá tó ò tí hàn sí wọn dòndò pé àwọn ò ní bá yín lọ bí eléyìí bí bá rí àbúrò yìí mọ báwọn náà ṣe múra kankan níjọ́ náà tí wọ́n takò nígbà tí wọ́n ráwọn òdodo àbúrò yìí mọ jẹ́wọ́ náà pé mo ródòdó ń bí ibi tí wọn ò tí ì ródòdó ń bẹ̀ wọ́n fi bẹ́ẹ̀ lẹ̀ lẹ́gbàá àárín náà ṣé ìwọ nìkan wá ní sẹ́ni nìkan ní alùsùnà ṣe bí pòfẹsọ Aláró ṣe bí alùsùnà ni wọ́n níjò lẹ́rí tí pòfẹsọ Aláró tó máa takò tí wọ́n takò nírí kán máa wá búyàn. pòfẹsọ Kàkúrì nílọrin alùsùnà sàlàfíà ni wọ́n níjò lẹ́rí tí pòfẹsọ Kàkúrì tí wọ́n wá wáta tí wọ́n wá ń búyàn tí wọ́n ń pèèyàn ní kèfèrí tí wọ́n sọ pé èèyàn ò wọ̀nà tí wọ́n ń pèèyàn ní tọ̀gúùtù èmi wọ́n dúró lérí mọ́níhàjù tí wọ́n tí wọ́n gbà tí wọ́n nígbàgbọ́ lórí ẹ̀ wọ́n dẹ̀ fi ní kálukú náà lẹ̀ kó dúró lérí ọwọ́ rẹ̀ àmọ́ wọ́n ń ṣe wáàsí ẹni gbọ́ ń gbọ́ ẹni tí ò gbọ́ ò gbọ́ ẹ jẹ́ ká jọ bẹ̀rù Ọlọ́run. yìí wá ń fi àsìkò yìí sọ fún gbogbo ẹ̀yin tẹ́ ń jẹ́ olólùfẹ́ wa káàkiri gbogbo àgbáńlá ayé mo fi Ọlọ́run bá bẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń wo fídíò yẹn bá mi share rẹ̀ ni o ẹ bá ń share rẹ̀ ni o ẹni yìí tó ti fẹ́ bẹ̀rẹ̀ padà yìí ni wọ́n á sọ tó ń bá bí i dá kó bú Mudir Markaz tó ń bá bí i dá kó bú Mudir Markaz yóò mọ̀ wípé Mudir Markaz ń bẹ lára àwọn bàbá tá a fẹ́ protect
tó bá fẹ́ mọ̀ bóyá mọ̀ríkàsì là ń ṣiṣẹ́ fún mẹ́nu bọ̀ àdàbíyà náà tó bá ti bí ẹ dáa. Kí ló kàn nínú ọ̀rọ̀ yìí? Ibi tí ọ̀rọ̀ tí mo máa ń sọ tí bàbá Bàríkà máa ń sọ wípé ọ̀nà ẹ̀jẹ̀ nìyí ti so mọ́kínní tó bá ti wà lọ́wọ́ rẹ̀ ló máa ń dákẹ́, tó bá di pé nǹkan fẹ́ rí lọ́wọ́ rẹ̀ tán yóò tún jáde yóò sọ̀rọ̀. Mi ní wọn láàbọ̀ fún ọ ní táìmù táwa yìí. Wàláì súnmọ́ bí láìlẹ̀dí láìláìláwà gbogbo tó máa fi mú yàn láyé tó máa fi mú yàn wàláì ò lè fi rí mú mi àfi tó o bá ṣe àràbù nìkan ló kù. Àfi tó o bá ṣe àràbù nìkan ló kù. Mi ń gbáyàn lójú, mi ń lọ́dọ̀ ìyàwó bí mo ṣe bá bàbá tó bí mi nù. Mo ní àjùwọ̀n yẹn náà sì ni mo rìn. Wàláì wàlá tùsàkú àǹfùsàkún wà àlámù bí man ittaqa. Ìní yìnra mi jù torí wípé àwọn kankan ń bẹ tó ń sọ pé àwọn èèyàn ń ṣe tí sínú ẹni tí ń ṣe. Àmọ́ ìtako àwọn tí wọ́n ń ṣe tí wọ́n ń lò lọ́nà dáadáa. Tí ó bá yẹ pé bàbá Bàríkà ní káwọn máa sọ̀rọ̀ tí ó máa jẹ́ bí ẹ̀yìn fún àwọn irú yìí tí bàbá Bàríkà ṣe ń jò ní tí ẹnìyàn tí ó súnmọ́ kẹ́nìkan ó bọ́ sí àlìkìyámọ̀. Ó súnmọ́ kí ẹnìkan kó bọ́ sí àlìkìyámọ̀. Ọlọ́run dẹ̀ lo bàbá Bàríkà látara wípé ó yá epo kìíní yìí ẹgbó ó yá ẹ fún un mu. Ọlọ́run sì fi àṣẹ rẹ̀ sí. Ọlọ́run sì fi àṣẹ rẹ̀ sí káwọn má tún mọrú eléyìí o. Ìyẹn tó ti kú ó ti pọ̀ náà. Gbogbo alájọ tako kéèyàn ferí balẹ̀ fún nǹkan mi lẹ́yìn Ọlọ́run. Gbogbo alájọ tako kéèyàn ṣiṣẹ́ kan kó máa wí gbólóhùn kó máa pe àwọn ẹ̀mí kan pé kán wá ràn wọ́n lọ́wọ́. Gbogbo alájọ tako bọ̀ wáì tó jẹ́ pé ẹ̀ ń da lúrú papọ̀ mọ́ sápà. Wahab Ibrahim contract ní Saka gbà Ìlọrin ẹja fura ó súnmọ́ bẹ́ẹ̀ toro ó jọ bí ìgbà tí ó ní mission lórí tí ń ṣe. Lérí ọ̀rọ̀ àwọn táwọn sọ pé ṣé wọ́n ṣe jálàbí Ese Mudir Markaz jó ní jálàbí. Sáré gbogbo ẹ̀yin àfáà tẹ́ ń ṣe jálàbí tẹ́ ń bínú Mudiru wàláhì ọ̀hún lẹ́ ń jẹ. Torí Mudir Markaz ò ṣe jálàbí nínú ẹni tẹ́mi kọ́kọ́ mọ̀ láyé nínú àfáà lẹ́yìn bàbá tó bí mi tí máa bú àwọn ọ̀dọ́ àfáà tẹ́ ń ṣe jálàbí kí jálàbí. Wàláhì Mudir Markaz ni mo tún rí. Mo wà lẹ́kọ̀ọ́ ní around 1999 tí Mudir Markaz ń ṣe tafsir tí wọ́n sọ pé ẹ̀yin ọmọ kéwú tẹ́ bá ti jáde sanawi tán ẹ máa lọ jòkó síbi kan ẹlẹ́yìn ṣe ajá àlàbí. Mo kàn wò pé kí ni jẹ́ ajá àlàbí àṣẹ jálàbí ni Mudir Markaz ń pè bẹ́ẹ̀. Wallahi mo fọba tó dá mi búra bí mo ṣe gbọ́ lẹ́nu wọn nù. Wọ́n ní ẹ máa sọ pé ẹ ń ṣe ajá àlàbí kọ́ ajá sọ̀lá ni. Ṣé irú ẹni báyẹn tó bá jẹ́ pé jálàbí náà ni ẹ lẹ́fẹ̀ẹ́ ṣé Mudiru ń bẹ ń bẹ? Níjọ́ tí Mudiru ń takò yìí tí wọ́n ń sọ wípé ẹ mọ́ sọ pé ẹ ń ṣe ajá àlàbí ibo lọ wà níjọ́ náà. Wàláì ó ti hàn sáyé o wípé Ogo Ilorin ò ṣiṣẹ́ fún pátì kan o ó ti hàn sáyé. Nígbà tó ti wá hàn yìí wọ́n bá ti bí yín dáa kí Mudiru tún sọ̀rọ̀ ẹ̀sìn kẹ má fi ọ̀rọ̀ ẹ̀sìn dá wọn lóhùn kó jẹ́ pé èébú ni ẹ̀bù wọn. Èyí tó bá wá ní àyà nínú yín tó bá bí bàbá rẹ̀ dá kó dárúkọ wọn direct. Ẹ mọ̀ wípé ẹran yíyí ni wọ́n ń pè ní námọ̀. Ẹ mọ̀ wípé ẹran yíyí òun ni wọ́n ń pè ní námọ̀. So nídìí eléyìí ọ̀rọ̀ tí mo wá clear nù. Mo sì bẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ wa pátápátá ẹ máa ń share program yìí kó rìn dáadáa. Ẹ tẹ love and like kó pọ̀ rẹpẹtẹ.
tó ti yé mo ti sọ pé mi fẹ́ jẹ́ kí prógrámù yìí ogun torí pé ilé kéwú wà láàárọ̀ yìí àwọn ilé kéwú tún dé so ká má fi ìkan pàkan lára primary assignment tiwa tá a gbà tá a jogún bá oníkakọ ọmọ kéwú eléyìí tá à ń ṣe yáyà bá bẹ̀ ni olómọ wèrè kan mọ sọ̀rọ̀ jọ ní wípé ọmọ àlè ni ọ Sàkámọ́ níjọ́ wo lọ rí àwọn bàbá ẹta ní ìṣerú eléyìí nílé yìí gbélé yìí bá dé bá bàbá mi tí mídíà bá dé bá bàbá mi ó mọ̀ pé bàbá mi ti rí ni mo rí yìí ká sòdodo ká sì dúró lórí rẹ̀ ká sì mọ ìyẹsẹ̀ ó mọ̀ pé bí mo ṣe rí nù so nídìí eléyìí a wà ní kóòtù pẹ̀lú Isaka ààyèsẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń pè wá tó di gbogbo ẹ̀yin tẹ́ ń pè wá wípé ẹ ti fọkọ̀ bẹ́ẹ̀ Ogo Ilorin no wàláhì kéèsì wà ní kóòtù à ń ṣe kéèsì lọ ẹ rí wípé kéèsì tá à ń ṣe yẹn àsìkò tí ó tara dákẹ́ tá a sọ̀rọ̀ mọ́ àwa ń lọ kóòtù ṣùgbọ́n a fẹ́ satisfy àwọn kan tó fẹ́ rí wa lálàsejù láàfin sọ̀rọ̀ pátápátá mọ́ so àti Ọlọ́run ti wá clear wa a wà máa jáde a máa sọ̀rọ̀ àfi tí wọn bá wí lókù Bọ́lá Suleiman lórí ìyàwó ni ọ Sàlàbíyà ni Sàkámọ́ mọ̀nàkàì àwa gan ni sálàfù àwa gan ni so Bọ́lá Suleiman Ọlọ́run wà pẹ̀lú àgbáríkọlá nàbí orúkọ yẹn dà kí yẹn jẹ orúkọ ń dà ó dà púpọ̀ àjogúnbá gbogbo wa ni àwọn kankan ń pè é mọ́ra ni so nídìí eléyìí kéèsì ń lọ o wàláhì kéèsì ń lọ a sì jáwọ́ no retreat no surrender we are yet on it a sì jagun ìyẹn débi tó lámì kí ni gbogbo ayé ó dùn báyìí táyé ròdòdò ẹ rí i pé a ti control media iṣẹ́ wa ń yọ bọ́ọ̀nù àdúrà ní kẹ́mọ́ fi ràn wá lọ́wọ́ kọ́lọ́run ó kún àjálẹ̀ gbogbo aburú tó bá gbé lérí wa kọ́lọ́run ó dá padà sọ́dọ̀ wọn gbogbo aburú tó bá gbé lórí wa kọ́lọ́run ó dá padà sọ́dọ̀ wọn pẹ̀lú ògo Ọlọ́run tí Sàlàfíà àwọn àgbàlagbà Bọ́lá Suleiman pẹ̀lú ògo Ọlọ́run tí information bá tún wà á jẹ́ kẹ́ gbọ́ àmọ́ eléyìí mo wá fi wọ́ọ̀nù Isaka ni ìjà ẹnu nìkan kọ́ ni mo níwà bá ọjà wàláì súnmọ́bí láìláìláìláhùwà ìjáde tanyanyan pẹ̀lú àrùwáhù àwọn ẹni Ọlọ́run nífi bá ọjà gbogbo ẹ̀mí àwọn ẹni Ọlọ́run tó ti fẹnu yẹpẹrẹ wàláì nífi bá ọjà torí pé àwọn ẹ̀mí yẹn ò jẹ́ kankan bóyá wípé ní ọ̀dọ̀ Ọlọ́run ọba Allahu Ta'ala Jalal Baki ni wọ́n so mọ́ ó wàá mọ̀ wípé ní tí wọ́n ń ṣe wọn àníyàn tó fi ń ṣe ó yàtọ̀ sáníyàn táwa fi ń ṣe gbogbo péjì tèmi yìí wọ́n ti monetize ẹ̀ rí monetization wọ́n ti gbé wá wọ́n ti fowó síbẹ̀ ìṣẹ́ṣẹ́ tọpẹ́ wọ́n sì kówó wọn padà kò sí ẹni tó sọ fún mi pé òun mọ̀ ń pa rẹ̀ tí mo dá lóhùn pé mo máa ń bá rẹ̀ náà ẹ jẹ́ ká kó dollars tó wà ń bẹ̀ yìí mo lẹ́mi ò ṣe o Al-Qur'ani Ọlọ́run ni mo fi búra yìí mo lẹ́mi ò ṣe o kíní yóò máa tì mí yóò fẹ́ jẹ́ èèyàn máa sọ tí ò yẹ kí èèyàn máa sọ nígbà tí èèyàn bá rí pé owó ti fẹ́ rí mẹ́ pírọ́blẹ́mù tí Isaka ní nìyẹn jáde má láṣìírí kan lọ́wọ́ rẹ̀ gbé jáde bọ́lọ́wọ́ bá mú ọ dáadáa ó dárúkọ mi ó mọ̀ pé òun kàn kún yà rẹ̀ kalẹ̀ níjọ́ tí ọwọ́ bá tẹ̀ ọ báyìí torí dá mi lójú dé ọ̀dọ̀ Ọlọ́run pé ọjọ́ kan báyìí á mú ọ báyìí ọjọ́ tá a bá wá mú ọ̀hún mo fẹ́ wo bá bá ẹni tí ó gbà ọ kalẹ̀ gbogbo bí tẹ́ ẹ̀ nà ṣẹ̀ sí pátá kò sí ìta àmọ́ rẹ́sẹ̀ yín bẹ́ẹ̀ mọ̀ nà lọ báwọn káà náà mọ̀ nà bọ́ tí ń gbẹ́sẹ̀ kan là ń gbé méjì èyí tó wà fún wọn problem yẹn òní ọ̀tọ̀rọ̀ mùdírù tọ̀tún lọ fẹ́ dá sí etí mùdírù bá ṣe fún ẹ ó wàá sọ fún wa
ẹ lápẹ́ ẹ̀yin tèmi ẹ jẹ́ ká lọ kọ́ àwọn ọmọ kéwú. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة فقنا عذاب النار. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.